Abọ́láhùn jọ ní tàkàlìtù àmọ̀kẹ́ ọba àtúlà ní abọ́láhùn jọ ní kọ́ṣítì ìṣòro. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́fẹ́ rà mí ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́fẹ́ rà mí ìlú ẹni. Ojú ẹni nìkan ní ọláwọ́ sí nìkan ní olùkọ́ ìrẹ́. Tàkàlìtù ọmọ tá a ti ṣe ọmọ bá a túnra. Mo sọ̀kẹ́sọ̀ ọ̀dọ́ ọmọlúlá ọlọ́mọ plenty foundation. Wọ́n rán ọmọ làkejì lọ́wọ́ ọlọ́mọ máa ràn lọ́wọ́ ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty foundation. Ọlọ́mọ plenty àwọn bá spiritual. Ẹ̀ṣẹ̀ rán ọmọ làkejì lọ́wọ́ ọlọ́mọ máa ràn lọ́wọ́. Ọkọ̀ ọlọ́run jọ ní tàkàlìtù àmọ̀kẹ́ ọba àtúlà ẹni abọ́láhùn jọ ní kọ́ṣítì ìṣòro. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́fẹ́ rà mí ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́fẹ́ rà mí ìlú ẹni. Oṣù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ọlọ́wọ́ sẹ́nìkẹ́ni ní olùkọ́ ẹ̀rẹ́. Ọmọ náà ẹ̀rù mọ̀jọ́ ọmọ gbogbo ọmọ ṣọ̀gbọ́. Ó rẹ̀ títí ó rẹ̀ dọ́ta kẹ́tọ́ mọ́ bísí sì tú ẹ̀ sí ọlọ́mọ plenty. Ìyá ọlọ́mọ plenty. Ọmọ náà kọ̀ dé iṣẹ́ ní ọmọ ká kópa wa lápàjẹ́ wa. Ká fún gbèdégbèdé wa kọ̀ dé iṣẹ́ ní wọlé. Abọ́láhùn jọ ní tàkàlìtù àmọ̀kẹ́ ọba àtúlà ẹni abọ́láhùn jọ ní kọ́ṣítì ìṣòro. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́fẹ́ rà mí ìlú ẹni. Jẹ́bẹ́ sọ pé kò ní wà ní abẹ́jọ́ lọ́fẹ́ rà mí ìlú ẹni. Ojú rẹ̀ nìkẹ́ni ọlọ́wọ́ sẹ́nìkẹ́ni ní olùkọ́ ẹ̀rẹ́. Ojú rẹ̀ ọmọ tàbí ṣe kó láwọn sẹ́nìkẹ́ni ní olùkọ́ ẹ̀rẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè, tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè, tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Ọmọ tàdé ṣe ní kéésì lọ́wọ́. Ọlọ́mọ pẹ́ntì. Ọmọ tàdé ṣe tàkàlìtù. Ẹ̀fíṣà ayọ̀ ọmọ bá tù láàánú kéésì lọ́wọ́. Bàbá òsèlè. Ọlọ́mọ pẹ́ntì foundation. Bẹ́ṣẹ̀ rọmọ làkejì lọ́wọ́ ọmọ máa ràn lọ́wọ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́. Tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́. Tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́. Tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́. Tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tó bá jẹ́ spiritual problem ló bá ní lọ́gbọ́mọ bátùlà yóò lọ́mọ plenty. Ìfipálàbákí náà ti fà kalẹ̀. Ó jẹ́ herbal problem ló bá ní Ìlọ́lọ́run fún. lọ́gbọ́mọ bátùlà yóò lọ́mọ plenty. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, Àmọ̀kẹ́. tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣọ́, tẹ̀lẹ́ ò jalè. Àdúrà náà fi jagun fún bàbá oníṣẹ́ ńlá.
Mo kí gbogbo wa wípé a kú dédé wòyí, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹ́ ti máa gbọ́. Mẹ́jọ bá mi pín ètò yìí lórí gbogbo wótòwórò tó ń ṣẹlẹ̀ ní Ojokoro náà ni mo wá fún ní ọ̀sán yìí. Mi ò ní àlejò kankan tí mo máa gbé wọlé bí ó ṣe láti wá fún àwọn ọmọ ìyá mi, àwọn ọmọ bàbá mi, àwọn tọ́jú mi lọ, àwọn sàwáwù àti dédé, láti wá fún gbogbo wa ní ìmọ̀ràn lórí wóróworó tó ń ṣẹlẹ̀ ní ìlú Ojokoro. Mo kí wa lọ́mọdé, mo kí wa lágbà, mo kí wa lọ́kùnrin, mo kí wa lóbìnrin. Èmi ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ọmọ Tádé ṣe ẹfún ṣayọ̀ láti ṣeré ọlọ́fin mọ́lẹ̀, ọmọ pápá kòkó ni mí, àmúre ìgbó ìjẹ̀bẹ̀. Oṣù Àkẹsàn ni mí, ọmọ agbẹ̀bí òmùwẹ̀, agbẹ̀bí ayé tán tó gbẹ̀bí ọ̀run. Ẹ kìlọ̀ fágbálẹ̀ lákà kó má lọ fọwọ́ gbárawé, kó rántí pé ibẹ̀ lọ́ká ló ti ń kó ọmọ wẹ̀rẹ̀ jẹ̀. Adé ọdún bí. Gbogbo ẹ̀yin tèmi ní ìlú Ojokoro, mo fẹ́ kẹ́ wọlé síbí kẹ́ wá gbọ́ ìmọ̀ràn méjì mẹ́ta tí mo fẹ́ fún yín. Ẹlẹ́tọ̀ọ́ láti tẹra mọ́ èébú tẹ̀ ń bú mi. Ẹlẹ́tọ̀ọ́ láti ṣépè tẹ̀ máa forí yín gbé. Ẹlẹ́tọ̀ọ́ láti sọ ẹ̀dùn ọkàn yín. Kò sẹ́ni tí ò kì í ní ẹ̀dùn ọkàn. Ó ní tí ẹni tí a bá dẹ̀nà ní ara ń ta. Ṣùgbọ́n ká máa sọ àsọbàjẹ́, ká máa bàyàn lórúkọ jẹ́. Ṣé rí ohun tẹ́ ẹ dáwọ́lé yìí? Ohun tẹ́ ẹ dáwọ́lé yìí, apá yín lè má kà. Tí mọ̀ pọ́nrán ní gbogbo nǹkan tẹ́ ń dá. Màámi àgbàlagbà, màmá tí wọ́n lò, màmá níbi tí ọjọ́ orí yín dé, ẹ dẹ̀ jẹ́ kí àwọn ọmọ kéékèèké kí wọ́n lò yín. Èló náà fẹ́ fún yín, màmá? Nígbà tí mo rí fídíò bí tẹ́ ẹ ti ń sunkún, tẹ́ ń káwọ́ mórí, tẹ́ ń ṣe yọ̀bọ̀, omijé gbọ̀n mí. Torí kí ni èmi náà rántí pé ọjọ́ kan èmi náà ṣẹ́yìn tẹ́ wà ń patí náà lẹ́tún wà lórí ètò yìí. Ṣé patí ń dùn? Ẹ ti lọ tẹ́lẹ̀ patí sílẹ̀. Mo jẹ́rìí àwọn tèmi, àwọn representatives tó ta lẹ́nu. God bless you, my baby. Mo jẹ́rìí àwọn tèmi níbikíbi tó bá hùn kí wọ́n wà. Ọmọ máàkì rẹ́gísítà ni. Good afternoon, my PA. Hope you are having fun. Make sure pé ẹ ṣe short video fún mi. Ara mi ń bù máṣọ bí mo ṣe wà ń bì. Ṣùgbọ́n iṣẹ́ ìlú náà lẹ́yìn náà lè ṣe níbi tẹ́wà. Ògbó àtọyín, ògbó àtọyín, ògbó àtọyín, ògbó àtọyín. Alálẹ̀ Àwórì àgbẹ̀yìn. Alálẹ̀ Àwórì àgbẹ̀yìn àtúnyìn ṣe. Ọmọ rẹ̀ àgbẹ̀yìn ẹ̀yin náà, ọmọ akẹyìn, ọmọ agẹ̀yìn. Ẹ ṣé, ẹ kú ọmọ ṣe. Mo dúpẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, thank you my sweetheart, thank you, thank you. Èmi mo rí wọ náà, mo rí ẹ, mo tó towó tọ́lá tìyí tẹ̀yẹtẹ̀yẹ. Bàbá Ifálàbákí wọn ní wá sórí ètò lénìí. Wọ́n ní àwọn nǹkan bíi méjì bíi mẹ́ta tó fẹ́ ṣe fún ìlú. Ìdí ẹ̀ nìyẹn tí wọn ò fi ní sí níbí. Mo wá ní kí n lo ààyè tó ṣí sílẹ̀ yìí láti fi bá àwọn ọmọ ìyá mi àti bàbá mi, láti gbà wọ́n ní ìmọ̀ràn, àwọn tí Ojokoro. Ibi tí ẹnu dé, ẹsẹ̀ ò débẹ̀. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ìjọ̀gbọ̀n kẹ̀dẹ̀ ní kò mọ̀ pé olólówó òun kò lẹ́sẹ̀ ńlẹ̀. Inú bíbí mi ò rán ẹ níṣẹ́, ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ẹ̀ lọ́wẹ̀, ó dorí atẹ́gùn àbíwá pẹ̀lẹ́. Ládùúgbò tèmi ń bí aago 2 kọjá ìṣẹ́jú kí la ti ń pe táìmù yẹn ń sìn. Ẹ̀yà mi ní Yorùbá, kí náà ti ń pe 36 ní Yorùbá.
mẹ́rìndínlógójì mo gẹ́ẹ̀tì ẹ̀ èmi fúnra mi mo gẹ́ẹ̀tì ẹ̀. Arowojoju Dennis Dayo, because you comment, that is why I'm mentioning your name. Good afternoon, ẹ káàsán. Mama, mo rí fídíò màmá kan, màmá àgbàlagbà báyìí, níbi tí wọ́n ti gbé yín jáde, tí ẹ̀yin náà tẹ́ káwọ́ mórí, tẹ́ fẹsẹ̀ janlẹ̀, tẹ́ ní yé kan wo nǹkan tí wọ́n ṣe fún yín o, lọ́jọ́ alẹ́ yín o, lọ́jọ́ ogbó yín o. Màmá náà nìyí. Esaboad gbé jáde, ó tún ṣe gbélé yìí jáde ní pẹ̀lú fídíò ìyá yìí. Ó ní Ọba Lambe ó lè Esaboad ò ní jẹ́ tán. Ọ̀dà. Hope you are okay, ṣá. Ẹ tètè débẹ̀, ṣe àwọn pé mo sọ fún yín pé tètè jáde lé ẹ̀kan. Mo dẹ̀ ní kẹ́ má tètè jáde lé. Màmá náà nìyí. Màmá. Gbogbo eléyìí Esaboad ń fi yín pawó ni, òun fi yín káṣe kúrúsù. Esaboad tẹ́yìn pé tó wá bá yín, tó ń bá yín ṣe wóróworó yìí, ǹjẹ́ mọ̀ pé ó ti pé kábíyèsí Ọba Lambe tó ti ń bẹ̀ wọ́n wípé kán jọ̀ọ́ kán má bínú, nǹkan tí wọ́n sọ fóun lòun gbé jáde. Ìyàtọ̀ tó wà nínú èmi àti ẹ̀ nìyẹn. Ó ní nǹkan tí wọ́n gbé fún òun, iṣẹ́ tóun, nǹkan tóun rí lòun gbé jáde. Ǹjẹ́ ẹ̀yin ọmọ Ojokoro mọ̀ wípé Esaboad àti gbogbo àwọn bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ pè kán wá bá yín ké gbàǹjarè ohun tí ò ṣẹlẹ̀? Màmá, àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀, àánú àwọn ọmọdé mi dẹ̀ ṣe mí nítorí pé kí ni ẹ dójú ti àwọn ọmọ yín, ẹ fi irun funfun ẹ fi ń purọ́. Gbàtẹ́dẹ̀ tí lè máa fi irun funfun purọ́, ó wá yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe mi ò lè kò lè yà mí lẹ́nu jàre, àbí báwo mo ṣe fẹ́ sọ. I'm wondering irú ìwà burúkú tẹ́ ti máa hù nítorí owó nígbà tẹ́ wà ní kékeré. Wọ́n mú yín wá síbẹ̀ yẹn ni, ibi tẹ́ ti káwọ́ mórí tẹ́ ń kígbe fò. Wọ́n mú yín wá síbẹ̀ pé kẹ́ wá play drama. Ẹ wà ní kóòtù lánàá, àbẹ́ sí ní kóòtù lánàá. Màmá, wọ́n tún wọ yín wá, wọ́n tún fún, ó yẹ kẹ́ máa jókòó. Ẹ̀yin àwọn ọmọ yín orí wọn ò pé, àwọn ọmọ tẹ́ bí lára yín orí àwọn ọmọ yẹn ò pé. Orí wọn ò pé tán fi lè jẹ́ kí ìyá wọn máa lọ ṣe ẹ̀sìn ọjọ́ alẹ́ báyìí nítorí pé kí ni, nítorí sílẹ̀ méjì. Ìyá ohun tẹ́ ṣe yìí ó máa wà nínú rẹ́kọ̀dù àwọn ọmọ yín. Ojú gbà mí sì fún yín. Esaboad ti pe Ọba Lambe, ó ti pe ẹnìkan níbẹ̀. Ó ní kẹ́ni yẹn fún un ní tẹlifóònù nọ́mbà kábíyèsí Ọba Ojokoro tí ó pariwo tó pè ní Ọba Lambe olè. Ó ní kó má bínú, ohun tó gbé fún un lòun ṣe. Ìyàtọ̀ láàrin èmi àti wọn nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín kinní yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ojokoro, ó yẹ kẹ́ ti ya débí. Ẹ rí awareness kẹ́, ó yẹ kẹ́ ti ya débí. Nǹkan ò ṣẹnure ní kóòtù tẹ́ lọ lánàá. Àbí nǹkan ò ṣẹnure. Mo ti táàgì chairperson yín tí mo rò pé ọmọbìnrin tí orí ẹ̀ pé ni, ọkùnrin tí ẹni mo ti ẹ̀ kọ́kọ́ pé, ṣùgbọ́n gbà tí mo lọ sórí wọ́ọ̀lù ẹ̀ ni mo rí pé obìnrin ni. Akin ṣe kinní kan whatever, mo ti táàgì, ó dẹ̀ yẹ kó dẹ̀ jáde. Ṣé rí, èmi fẹ́ wíwá tí mo jáde, mi ò gbẹ́ nìkankan wá, mo fẹ́ wá gbà yín níyànjú ni, mo fẹ́ wá gbà yín nímọ̀ràn lórí nǹkan tí ẹ mọ̀ tó bá ti di ọ̀rọ̀ tẹ́ ẹ̀yin rò pé bóyá kékeré nìyí, ó ti di yam pepper scatter. Gbélégbọ́ ti gbé. Awikonko òun náà máa fojú balẹ̀ ẹjọ́ láìpẹ́. Wọ́n ti gbé lóríṣiríṣi àti fọ́tò àti gbogbo ẹ̀. Àánú ọ̀pọ̀ nínú yín ṣe mí.
kóòtù tẹ́ lọ nǹkan òṣèlú rẹ̀ ń bẹ̀ àbí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ máa wòran. ṣùgbọ́n mo fẹ́ gbà yín níyànjú mo fẹ́ gbà yín ní ìmọ̀ràn àbáwọn náà ṣe máa ń pè ní Yorùbá ìyànjú ìmọ̀ràn náà ni. All right, okay. Mo ti rí message tẹ́ ẹ send. Ẹ má worry. Ìmọ̀ràn tí mo fẹ́ gbà yín gbogbo ẹ̀yin tí Ojokoro ẹ má bínú pé ó máa gbà yín ní ìṣẹ́jú mélòó kan ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ farabalẹ̀ kẹ́ gbọ́. Ṣé ti yé yín ẹ farabalẹ̀ kẹ́ gbọ́. Esaboad ó gbé ta lákọ̀ọ́kọ́ jáde ó gbé tẹ́lẹ̀ kejì jáde ó ṣẹ̀ṣẹ̀ wá gbé fídíò jáde ẹ ti kò ń gan náà fúnra rẹ̀ sínú wàhálà. Orúkọ tèmi ni Ọmọtadéṣe Ẹfúnṣayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́mọ plenty. Àwórì ni mi o, àwórì pọ́nbélé. Èmi ò dẹ̀ kí ṣojú ṣáájú. Tẹ́ bá fẹ́ mọ irú èèyàn tí mo jẹ́ ẹ lọ bèrè wọn ní sọ̀lọ̀ tó jẹ́ pé ọmọ bàbá mi ló jẹ ìyẹn kábíyèsí àná ọmọ bàbá mi ló jẹ ọba ń bẹ̀ nígbà tó fi ara ní àwọn aráàlú. Mo jáde fún mo kó fún kábíyèsí àná. Mo kó fún ní wòtòwòtò. Òun náà gba blogger tì mí lọ́rùn ṣùgbọ́n gbà tí rìn kan láti tẹ̀lé. Episode tí mo ṣe fún un lọ síbi 7 if not 8 pé ó ń ṣe kí ni ó ń fìyà jẹ àwọn ọmọ ìlú. Àwórì tèmi mi ò kì í ṣe ọmọ Àwórì nìkan gbogbo ènìyàn lolúwa sọ pé ẹnu mi fẹ́lẹ́fẹ́lẹ́ bí igbá wàrà yìí kí n máa lọ fi ràn wọ́n lọ́wọ́. Tó bá pé kábíyèsí ọba Lambe wáyé pé àwọn náà jẹ yín máyé àbí àwọn náà sọ pé àwọn fẹ́ rẹ̀ yín náà fẹ́ rẹ̀ yín tànà fẹ́ rẹ̀ yín pa máa dìde máa sọ fún wọn kò sí nǹkan tó máa ṣe fún mi. Pátápátá ẹ̀ wọ́n á pè mí sílé wọn á bá mi wí. Àmì sọ wẹ́ẹ̀lì tàbí ẹlẹ́sọ̀ pé àwọn ṣe ń sọ wẹ́ẹ̀lì ta nìyẹn tó nígbà tẹ́ ẹ ṣe ìtàlẹ̀ ṣe sí ẹ̀ ṣe sínú yàrá. Ẹ bèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìsọlọ̀. Ẹ bèrè lọ́mi lọ́tà bí a mi ṣètò mọ́tà tó nígbà tó lọ́tà gbé ti ẹ̀dẹ̀ mo dìde náà. Ẹ lọ bèrè mi káàkiri àwọn ìlú Àgbórì. Èmi ò kì í ṣe owó lé onílé fi bo tiẹ̀ lẹ́yìn torí mo rántí mo ń fi ọjọ́ àti sùn mi mo ń wò níwájú pé nígbà tí mo bá débẹ̀ kí ni nǹkan tí mo máa bá ń bẹ̀. Bá ṣe máa ń kọ ní Celestia pé nígbà tí fèrè Olúwa yóò dùn ti ṣẹ́ kí o sì mọ̀ a ó kó wọn gbọ́n aláyé mẹ́rin wá láti fi iṣẹ́ wa hàn níwájú Olùgbàlà wa nígbà tí fèrè yóò dùn èmi wà níbẹ̀. So orin yẹn ó jẹ mí lógún ó jẹ mí lọ́kàn. Ilé ayé yìí bó ṣe yàmà tó yìí a gbọ́dọ̀ jìyà nínú ẹ̀ ká tó dọ̀rùn ká tó lọ máa jẹ̀yà nítorí pé kí ni a ṣe àbòsí ò lérè. Ẹ bèrè mi ẹni tó bá mọ̀ mí dá ẹ lọ bèrè tẹ́ bá máa sọ̀rọ̀ mi ní ọ̀dọ̀ ọmọ Celestia 10 sọ fún yín pé ọmọbìnrin yẹn kò kí ṣe alábòsí bó bá ṣe rí ló ṣe máa sọ. Níjọ́ tí pásítọ̀ bá ṣe dáadáa màá kí wọ́n máa yìn wọ́n jọba tó bá ṣe nǹkan burúkú màá kí sọ̀rọ̀ bọ̀dí màá pariwo gidi. Ṣùgbọ́n gbogbo ìjà tẹ́ ń bá ọba Lambe jà yìí ìjà ẹbí ni. Ṣé wá rí gbogbo èébú tẹ́ bú mi mo fi ṣoṣùn mo fi para nítorí pé kí ni ẹni tá a nà lára ń ta. Ó dẹ̀ yẹ kẹ́ ẹ ti pọ̀ tó báyìí o. Ẹ jẹ́ bá mi pé gbogbo àwọn ọmọ Ojokoro gbogbo àwọn tán bú mi nígbà yẹn ẹ bá mi pè wọ́n wọlé. Hey, the glorious one, God bless you my sweetheart, how are you? Join me tomorrow on Sunday service lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí wa nínú ìjọ mímọ́ oníkálùkù àgbà kóńdó lórí Jésù mi ń gbọ́.
ìmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin ọmọ ìlú Ojokoro lórí ọ̀rọ̀ ilẹ̀ Ojokoro tẹ́ ń já sí yìí náà ni màmá àgbàlagbà tí mo sọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan ẹ ti ìyá oníyàá ẹ tì wọ́n bọ́ sójú fọ́nrán ẹ̀yin ò rántí pé yín máa dàgbà ẹni kí ìyá yẹn wá bá yín purọ́ ìyá náà káwọ́ mórí ló ń jọsẹ̀ mọ́lẹ̀ ló ní wọ́n ti fi ìyà jẹ wọ́n yéé ilé ọkọ òun náà wò ilé ẹ̀dẹ̀kọ̀ ẹ mú lọ síbẹ̀ lọ stage ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti pọ̀ tó yìí because nígbà tí mo kọ́kọ́ jáde last time èṣù wá níbi èṣù ṣùgbọ́n kóòtù tẹ lọ lánàá nǹkan burúkú ló bí fún yín àbí ara yín wá wálẹ̀ àwọn ní eégún tá bá kẹ́kẹ́ tí ò bá gbọ́kẹ́ òòṣà tá bá gẹ̀gẹ̀ tí ò bá gbọ́gẹ̀ òpópónà ló ti máa jẹ oúnjẹ nígbà tèmi sọ pé ká fẹ́ gbin òtòlótó ẹnu yín ré mélòó nínú gbogbo ẹ̀yin tẹ́ tìyá yìí sójú fọ́nrán lẹ máa bá kó nínú ẹ̀sìn tí ayẹ fi rẹ̀ ṣe tí gbogbo ayé ti mọ̀ pé ẹ̀sìn ẹ̀wọ̀n tó wọdé kóòtù náà lánàá wọ́n ní kó wá rojọ́ níyà mírí gégé ìyá àgbàlagbà ò lè rìn kórí ẹ̀ mámì gégé. àánú yín ṣe mí ìyá Awikonko tẹ́ sanwó fún kó wá bá yín pariwo mélòó nínú yín ló ti gbalẹ̀ padà fún mélòó nínú yín ló ti fi sìmẹ́ǹtì ránṣẹ́ sí mélòó nínú yín ló ti gba hòtẹ́ẹ̀lì fún pé kẹ́tì ẹ̀ máa lọ sùn bẹ̀ mélòó nínú yín ló ti dìde ìrànlọ́wọ́ fún pé ó yá lẹ́yìn ariwo tóun pa yìí o àwọn ibì kan nìyí o tóun ti gbà sílẹ̀ fún yín o ẹ lọ máa kó sílẹ̀ gbogbo àwọn ẹrù yín tẹ́ lọ kó pamọ́ èèyàn méjì kì í pàdánù rọ torí ọmọ kan mí hẹlẹhẹlẹ wọ́n lùtù wọ́n dẹ̀ ń lùtù ẹrù yín wọ́n kó àwọn ẹrù yín lọ ẹ dẹ̀ ṣe fídíò àwọn ẹrù yẹn bí wọ́n ṣe ń kó wọn lọ ẹ jẹ́ kán kó gbogbo ẹ̀ lọ lójú yín bẹ́ẹ̀ nígbà tán wá kó lọ tán lẹ́ṣẹ̀ wá ṣe kíni lẹ́ṣẹ̀ wá lọ fídíò gbogbo ẹ̀ ṣé gbogbo àwọn ilé tó wà ń bẹ̀ yẹn tí ẹ kó jáde sójú fọ́nrán ṣé gbogbo ẹ̀ náà ló jẹ́ pé tòótọ́ ni wọ́n fọ́ lẹ ní àwọn gídádò Ọba Rilwan ló fọ́ wọn àwọn ilé tó jẹ́ pé ó ti wó palẹ̀ pátápátá tí gbogbo páànù orí ẹ̀ tán ti kídà pápá ṣáwọn náà ni wọ́n ṣẹ̀ wó yẹn tó dẹ̀ ti ní dust lórí rẹpẹtẹ ṣáwọn náà ṣẹ̀ wó wọn torí àìmọye ilé ló wà ń bẹ̀ yẹn tó ti wà condemned ẹ̀tẹ́ ti gbọ́ mi ìbínú ò mọ̀ pé lówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí nǹkan bá dé oníkálùkù a máa ké fatafata ma àtẹni tí ọ̀rọ̀ yìí àtẹni tọ́rọ̀ òye ìwọ tí òun ṣe rìkọ́dì ò rìkọ́dì ojú ara ẹ mọ̀ ó kàn mí gúlegúle iṣẹ́ tán gbé fún ẹ ló lọ ṣe well done owó tán kó fún ẹ pé kó wá fi ṣe gbogbo rìkọ́dì yẹn ìwé ẹ̀wọ́ ọmọ kan tó ń lọ tó ń bọ̀ tó ń mí hẹlẹhẹlẹ owó tán kó fún ẹ má nà tán ṣe rí èpè àtẹ̀yìnjà ó máa ń ja ọ̀pọ̀ èèyàn ọ̀pọ̀ àwọn ọmọ wa ní Nàìjíríà ẹ kàn déédé rẹ́lòmíì tó ya wèrè sójú títì kì í ṣe pé èèyàn kan náà ló déédé yà ní wèrè sójú títì nítòótọ́ àwọn ìka ènìyàn kan wà tó máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ó ti fi ẹsẹ̀ sílẹ̀ ó ti lọ fẹnu kò níbi tí kò yẹ kó ti fẹnu kò ìmọ̀ràn mi wá rèé fún gbogbo yín pátápátá ẹ jẹ́ kí n fún yín láyà ayé nígbà tí gbogbo kìíní tí mo rí gbogbo bí gbogbo ibẹ̀ ṣe ń tara bẹ́ẹ̀ ṣe ń ṣe oríṣiríṣi èmi gan fúnra mi mo wá consult àwọn tó wà ní government àwọn government officials on what you guys are fighting over or fighting for listen
I'm told that there is no way any of you can win this case. No matter the title or whatever the lawyer, fake lawyer tell you, sọ pé kó wá bá yín pariwo àbí àwọn aláròyé tell ní kó lè wá bá yín pariwo. Ẹ lè lọ gbà wọ́n from another continent pàápàá. Pé kán wá join yín lórí eré ìjẹ òye jẹ ìbanilórúkọ jẹ́ ìpurọ́mọ́ ni tako ni lójú ẹni. Ẹ̀purọ́mọ́ Ọbalambe Taiwo Rilwan àti gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Àwórì àti torí àpèrè tó jókòó lé tó fi jọba sí. Ẹ lè mú jẹ gbé. Wọ́n ní kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe kí ni bẹ́ẹ̀ ṣe lè jẹ lọ. Mo ní kí nìdí tí kò tiẹ̀ sí nǹkan kan tí ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń pariwo pọ́n wọ́n gbalé lórí ìyá yín wọ́n gbalé lórí bàbá yín. Wọ́n ní àwọn ilé tí wọ́n fọ́ ní Ojokoro ọ̀pọ̀ nínú ẹ̀ ló jẹ́ pé fún ara yín lẹ fọwọ́ ara yín bàjẹ́ láti purọ́ mọ́yàn. Wọ́n ní àwọn yìí tí wọ́n tí ẹ rí tí wọ́n lẹ tí wọ́n kọ tó fi rẹ́ẹ̀dì kọ nǹkan sí government officials ni wọ́n. Àwọn náà rán wọn níṣẹ́ lọ síbẹ̀ láti yẹ ọdún tẹ́ tí ń jà lórí kinní yìí. Àwọn òṣìṣẹ́ ilé ẹjọ́ ni wọ́n lọ ilé ẹjọ́ ló rán wọn lọ síbẹ̀. Wọ́n kọ everything gbogbo nǹkan tó wà nínú dọ́kúmẹ́ǹtì tẹ́ fi lọ ṣẹjọ́ gbogbo ẹ̀ náà kọ sí wọ́n kọ déètì sí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ya fọ́tò ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe rìkọ́dìn ẹ̀ wọ́n dẹ̀ submit ẹ̀ fún ilé ẹjọ́. Ìjọba ló rán wọn lọ síbẹ̀. Wọn ò dẹ̀ fọ́tò nǹkan tẹ́ sọ pé wọ́n fọ́ yẹn ẹ̀yin lẹ fi àfikún. Torí ìwọ ọmọbìnrin tó bọ́ tó tún jáde lánàá tó tún bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi tó lórí ìyẹ́ ọpọlọ ìyẹ́ ẹ lọ. Mo fún ẹ níyẹn torí ara ló ń ta yín. Ẹ tún wá gbọ́. Wọ́n ní lábẹ́ òfin tí wọ́n bá ti gba ìdájọ́ lórí ilẹ̀ kan pẹ̀lú nǹkan tí wọ́n ń pè ní possession order. Gbogbo ohun tó wà lórí ilẹ̀ yẹn àtilé ni o àtọ̀nà ni o àtẹ̀yìn gangan tẹ́ ẹ nílé tẹ́ ń pariwo. Wọ́n ló ti di ti ẹni tí ó gba ìdájọ́ ààrẹ. Mo ṣe ń bọ́rọ̀ bọ̀ ni. Nítorí gbogbo ohun tẹ́ ń kọ gbogbo ohun tẹ́ ń ṣe gbogbo ohun tẹ́ ń sọ ṣé tí ẹ wá rí ariwo tẹ́ ẹ wá ń pa yìí ẹ wá jẹ̀bi pátápátá ẹ tún kó ẹ̀bi kún ẹ̀bi ni. Wọ́n ló sàn fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ilẹ̀ náà kẹ́ ẹ lọ ṣe ìpàdé tùbínùbí ṣe àmọ́ pé nǹkan tí mo sọ nìyẹn tí mo bá kábíyèsí sọ pé kí ni nǹkan tá a lè ṣe láti ran àwọn ẹni yìí lọ́wọ́. Wọ́n rẹ́dì láti bá gbogbo ẹbí sọ̀rọ̀. Nǹkan tá a jọ sọ èmi ò nílò àti sọ fún yín mọ́ torí pé sọ fún mi pé kí n fi yín sílẹ̀ kẹ́ máa dá nìkan ṣe. Wọ́n láwọn ẹbí tí wọ́n gba ìdájọ́ lórí ilẹ̀ náà wọ́n ní kẹ́ lọ bá wọn ṣe tùbínùbí àdéhùn bí gbogbo ẹ ṣe máa lọ bó ṣe máa bọ̀. Mẹ́sẹ̀jì tó ń wọlé lọ́tún ló sì ẹjọ́ ẹ má bínú sí mi ẹ jẹ́ kí n súré wo mẹ́sẹ̀jì. It's like it's damn important. Oh my God. Mo dẹ̀ ti lọ gbé kíní yẹn kúrò. Ẹ má bínú èmi náà mo ní ṣíṣe Nàìjíríà o. Mo ní ṣíṣe Nàìjíríà táwọn èèyàn dẹ̀ lọ síbẹ̀. Tán lọ síbẹ̀ dè mí tí wọ́n ṣe.
I'm on live program. Ṣé àwọn pé nǹkan tí mo sọ nìyẹn pé kẹ́ lọ ṣe kẹ́ lọ bá wọn wá bẹ ṣe máa jókòó sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní remi bí ata àtẹni tí mo bí lọ́mọ àtẹni tí mo gbà lábúrò ẹ ń remi bí ata ẹ ń ṣépè fún ìyá yín àti bàbá yín ẹ ń sọ̀rọ̀ àlùfàǹṣà. Wọ́n lọ́rọ̀ tùbí nùbí lẹ máa lọ bá wọn ṣe kíni mo ń bọ̀ lẹ máa lọ bá àwọn tó ní ilẹ̀ lẹ máa lọ bá wọn ṣe. Torí ẹ lẹ́tọ̀ọ́ kankan láti máa bá àwọn tó ti gba ìdájọ́ lórí ilẹ̀ yìí láti máa bá wọn pariwo láti máa ṣe ìwà ikú ìwà ìbanilórúkọ jẹ́ tẹ́ ń pariwo àbó ní bàbá ariwo ìpọjọ́ òkìkí ìpoṣù Awikonko ìpọ̀nrí máa pọ́pọ̀ ẹ wo lónílẹ̀ rí tí wọ́n sọ pé àwọn Àwórì wọ́n ń jálẹ̀ gbà ni wọ́n lè talẹ̀ kan fún èèyàn 50 tó bá talẹ̀ kan fún ẹnìkan ní 5 naira lénìí tó bá di lọ́la tó bá ti mú gbogbo owó tó bá ti ná níwájú eléré tó fi fẹ́yàwó tó fi kóbìnrin tó fi dóbò tó fi mọtí wọ́n á jálẹ̀ yẹn gbà lọ́wọ́ wọn wọ́n á tún ní kan tún kówó mi wà kóró gba lẹ́nu ẹ̀ kẹ́nu ẹ̀ fàyà dé pàkọ́. mo ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Ìmọ̀ràn mi ẹ jẹ́ kí n kọ́kọ́ mú báyìí fún gbogbo ẹni tó bá fẹ́ ralẹ̀ níbikíbi ẹ gbàgbé pé ọ̀rọ̀ Tàwórì ni àwọn ẹni tẹ́ bá fẹ́ ralẹ̀ lọ́wọ́ wọn ẹ rí i dájú wípé ẹ ṣe ìwádìí tó múnádóko dáadáa ẹ ṣe ìwádìí tó múnádóko dáadáa pé kì í ṣe àtọwọ́dọ́wọ́ ilẹ̀ ṣẹ́rẹ́ mi tí mo wà ní ìbá mo jẹ́ pọ́ mo nílẹ̀ Àwórì tó I love you, thank you very much, I appreciate you, thank you for the love and like, help me share this program. Ẹ bá mi pín, ẹ bá mi pín. Àìmọye ilẹ̀ tèmi fún ara mi gan tí mo ti rà tí mo ní gbogbo ẹ̀ lọ́wọ́ tí mo ní survey tí mo ní gbogbo ẹ̀ pátápátá ó sì wà níbi tí mo kó wọn sí nínú ilé mi bíbá ṣùgbọ́n torí pé àbúrò mi tó ń bá mi mójútó ó sùn ìsùn pàjáwìrì nígbà tó bá mi ra ilẹ̀ yẹn a ṣe fẹ́ àkọsí corner piece a ṣe fẹ́ǹsì a ṣe gbogbo ẹ̀ bọ̀tá wá open níwájú ẹ̀ mo wá gbé ní pé òkè ta ni arúgbó tó wà ní àdúgbò tí wọ́n lè gbé ilẹ̀ yẹn fún ilẹ̀ yẹn pọ̀ o ilẹ̀ yẹn pọ̀ ṣùgbọ́n ẹni tó ṣiṣẹ́ yẹn àwọn ìrandíran ẹ̀ wọn ò ní ró lóore mọ́ wọ́n ní bàbá kan àgbà kan wà ní community yẹn mi ì ra lọ́dọ̀ Àwórì o mi ì ra sínú ilẹ̀ Àwórì sínú ilẹ̀ bàbá mi mo lọ rà á níta ni ilẹ̀ yẹn pọ̀ gan o ẹ jẹ́ kí n fi sílẹ̀ ń bẹ́ẹ̀. Mo ní kí bàbá yẹn mo kó ìwé ilẹ̀ mo ṣe kọ́pì ẹ̀ mo ṣe fún wọn original wà lọ́wọ́ mi àti receipt ibi tí mo ẹni tí mo ralẹ̀ lọ́wọ́ ẹ̀ àti ti baálẹ̀ àti ti everything àtàwọn ọmọ onílẹ̀ mo wá ní kí bàbá yẹn kó máa fi bẹ̀ yẹn dáko títí tí àsìkò máa tó wọ́n ní á tó bíi oṣù mélòó àwọn nọ́rọ̀ oṣù kọ́ ọmọ nọ́rọ̀ ọdún ni aṣọ ẹ̀mú ni mo kàn ń ṣe investment sílẹ̀ ni nígbà tábúrò mi kú iná burúkú ò ní jó wa bàbá tá a gbé tí mo gbé ilẹ̀ yìí fún tí n bá sọ fún yín pé títí dọ̀la
àmọ̀nà ibi tílẹ̀ yẹn wà ńkọ́. Àwọn ẹni tá a dẹ̀ ra lè lọ́wọ́ wọn ṣèbí gbà tẹ̀bí tá a bá rí gbà la máa rá mi ẹ̀. Mi ì tiẹ̀ lè sọ pé báyìí lórúkọ ibi tá a ti ralẹ̀ débi pé a máa sọ pé ibi tílẹ̀ wà ní ilẹ̀ tó lọ súà. Bàbá yẹn gbìn gbàdo, ó gbìn iṣu, ó gbìn ẹ̀gẹ́ síbẹ̀, wọ́n gbìn àwọn ewébẹ̀ síbẹ̀ kẹ́ lè mọ bí ilẹ̀ yẹn bó ṣe fẹ̀ tó. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àbúrò mi kékeré tí èyí tó sùn tó mú dání, ìyẹn ò tiẹ̀ ká kún nǹkan kan, yẹn wọ́n kàn dúró gẹ́gẹ́ bíi pé witness. Tí n bá sọ fún yín pé I have been through a lot in my life, ṣùgbọ́n mi nígbàgbọ́ pé gbogbo nǹkan tí mo ti sọnù nílé ayé mi mo fi ra ẹ̀mí ni, òun Olúwa fi dá mi sí dè ni. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, tabari gbà la máa rá mi. Mi ì lè sọ pé báyìí lórúkọ ìlú yẹn ń jẹ́, mi ì lè sọ pé eré àbáyìí nílẹ̀ yẹn wà. Gbogbo dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ mi, ṣùgbọ́n a lè trace ẹ̀ torí gbogbo bẹ̀ nígbà yẹn igbó ni, igbó dẹ̀ ti dìgboro. Ṣé mọ̀ àwọn ilẹ̀ tán máa ń sọ pé láti bí báyìí sí bí báyìí, láti bí báyìí sí igi ọ̀pẹ yẹn, ẹ̀ka igi ọ̀pẹ yẹn, ẹ máa kálọ, ẹ máa kálọ, ẹ máa kálọ, ibi tó bá dé ní awati. Ṣèbílẹ̀ lèmi gbé fún yàn nígbà tó dẹ̀ wá ti di léyìí nǹkan. Mo mọ̀ pé nǹkan tó ṣe ọ̀pọ̀ nínú yín tẹ́ra ilẹ̀ yẹn nìyẹn. Àwọn tí wọ́n ní pé kán máa wo ilẹ̀, àwọn ilẹ̀ yín lọ́ra rẹ̀ lọ́wọ́ wọn tẹ́ wá ń sọ pé wọ́n fún yín ní receipt. Ara mi ni mo fi ṣàlàkájúwe yìí o. Dọ́là di ọ̀la. Ṣùgbọ́n kí ni nǹkan tí mo ń ṣe? Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè pé mo fi rẹ̀mí gígùn àtàlàáfíà fún ìgbésí ayé mi. Bàbá yẹn ó bu ilẹ̀ yẹn tà, bu ilẹ̀ yẹn tà, bu ilẹ̀ yẹn tà, nǹkan tó máa ṣe nìyẹn. A wá fi ìtókù, a fi tọrọ, a fún àwọn ọmọ ẹ̀ because òun gan àtẹ̀ ti kú dànù sí. Arúgbó lẹni tá à ń sọ yìí, àgbàlagbà ni. Tẹ́ bá fẹ́ ralẹ̀, kó jẹ́ pé ìtàn ti kọ́lé, kó jẹ́ pé ilé gan lẹ fẹ́ rà, ilé tí wọ́n ti kọ́, ẹ wádìí ẹ̀ dáadáa. Dé kúlẹ̀ ibi tílẹ̀ yẹn ti generation tílẹ̀ yẹn ti ń bọ̀ wá. Tara mi ni mo fi ṣàkàjúwe yìí o. Ilẹ̀ yẹn ẹ má jẹ́ kí mẹ́nu bà, mo kàn gbé jáde torí nǹkan tí wọ́n ní tọ́rọ̀ bá kọjá ẹkún ẹ̀rín láàrin. Ìjọba ló ní ilé ẹjọ́. Ìjọba ìdájọ́ tó bá dẹ̀ ti dé ọwọ́ àwọn ìdájọ́ tó bá ti ṣe kí n tó bá ti jáde láti ilé ẹjọ́, kí lẹ fẹ́ kí kẹ́ntàn sọ pé ó jàre ilẹ̀ baba ńlá ẹ̀ ni, kí lẹ fẹ́ kó ṣe sí? Ẹ lè fọwọ́ padà ìjọba lójú, ẹ ń jẹ̀bi ni o. Ṣé rí pé gbogbo yín ti fìdí rẹmi torí mi rí yín kẹ́ jáde. Tó bá jẹ́ pé ẹ rí nǹkan kan mú bọ̀ nílé ẹjọ́, gbogbo yín ẹ ti kún bíbá ìjàbùrátà lénìí. Torí tí mo ṣe lọ́jọ́ mélòó sẹ́yìn, gbogbo yín ẹ ṣùdé ni bí eṣú. Ẹnìkan ò fẹ́ nìkan láyè lọ́rọ̀ láti sọ̀rọ̀. Mo ń check yín káàkiri gbogbo kíní mi o. Mo ń check yín wò káàkiri gbogbo devices mi. Mi ò rí kankan nínú yín kó jáde.
Àbẹ̀kẹ́ àbí kí ló ti ń jẹ́ Àbẹ̀fẹ́ Àbẹ̀sọdànù Awikonko ọmọ kò níran oníjìbìtì àríjẹ màdàrú oníwèé tí wọ́n fi ralẹ̀ olówó àlọ́wọ́ ẹ̀ ṣé ìwé ilé ẹjọ́ ìjọba ṣé yẹn náà wà lọ́wọ́ ẹ̀ wọ́n ti ní kíwọ náà wọ́n ti sáàfù ẹ níwèé kó wá sọ tẹnu ẹ̀ ṣó mọ̀ pé nìkan náà ti ń gbé ẹ lọ sí ilé ẹjọ́ wàá mọ̀ pé ìtò bá wòrí ṣe yìí á mú ẹ lómi díẹ̀ ṣé Yorùbá mi yẹ ṣó mọ̀ pé mo dá sílé yìí we used to be friends and you are still a friend. Èmi ti rò pé bóyá wà ti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp but ó bá mi sọ̀rọ̀ torí mo tag ẹ directly mo tag Esaboad náà lórí program yẹn náà gbogbo yín náà lẹ wo program tí ẹjọ wo program mo tag Oríyọmí Amsat náà pàápàá kẹ́ bá lè mọ̀ pé mo tó gbangba sùn lọ́yẹ èyí sì kò yé yín ó pọ̀ ju èyí tó yé yín lọ èyí tó yẹ kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó tọ́ nítorí okòwò ojú fọ́nrán bérò bá ṣe wá tẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo tẹ́ ń bèébú tẹ́ ń pè wọ́n Esaboad ó ní ọba làǹbẹ̀ olè ṣé o mọ̀ pé nìkan ló ti ń bú àwọn ọba eléyìí ó lè bú jẹ gbé onírìṣà wọ́n ṣe bàbá fún ẹ wọ́n ní kó máa fi tajà lọ kó máa rí nǹkan jẹun ṣé òun kò sí nǹkan tó sọ sọ́ni ìrìṣà kò sí èébú tó bú kò sorúkọ tó pé bàbá gbogbo àtọ o bàbá mi o ní àwọn ínfọ́máǹtì tó máa ń fún ẹ ní gbogbo nǹkan àwọn ínfọ́máǹtì tó sọ pé o fẹ́ rán lọ bá ọba Lambe tó dẹ̀ pẹ̀lú wọn ti sọ̀rọ̀ láàárọ̀ yìí kọjá kó tó di pé mo wá sórí ètò wọ́n ń retí àwọn crew ẹ̀ gbogbo àwọn oníròyìn lóríṣiríṣi ni wọ́n ti lọ sí ibi tí Awikonko sọ pé wọ́n ń pààyàn wọ́n ń jù sí tán bá tírè rẹpẹtẹ ẹ bá tírè ń bẹ̀ látọdún gbọ̀ngàn ẹ̀ẹ́dẹ̀gbé jáde síta nísìnyí lẹ́sẹ̀ wá ń gbé jáde wípé ó ń ju àwọn ọmọ tó bá ti kiri wá síbẹ̀ ó ń jù wọ́n sínú kànga ó ń fi wọ́n ṣoògùn owó kudos gbogbo ẹ̀yin bloggers tẹ wà lórí kéèsì ẹ ti rí ọ̀nà àti ṣe káràkátà be very very careful gbogbo content kan léèyàn máa ń gbé ẹ má gbọ́n òkúta sínú ilé ayé yìí torí àwọn èèyàn kan wà tẹ́yàn gbọ́dọ̀ bu ẹnu àtẹ́lù lórí fọ́nrán ẹ ṣọ́ra let me enlighten you guys ẹ̀yin ọ̀mọ̀wé àárín wọn tẹ́ ń wá síbi tẹ́ wá fònẹ́ ní ìjọ́ mélòó kan sẹ́yìn and let me enlighten all of us not just àwọn ọmọ Ojokoro on something which most of us we are ignorant of. You see, in the entire of Lagos State, government doesn't take landed property for granted. They don't joke with it. So why Ọba Lambe is guilty of what Ojokoro 13 sọ ni? Tẹ́ lébẹ̀lẹ̀. Kò dìgbà tẹ́ bá sọ tó bá débẹ̀ yẹn. Kó tó arrest ẹ. Káàbọ̀ jàre Olúbùnmi Olúṣọlá. Gbogbo ebú tó bú mi, mo fi para.
ṣó yẹ ṣó mọ̀ pé mo fún ẹ ní telephone number, mo kọ telephone number mi sí abẹ́ ibi tó bú mi sí tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí, mo ní kó contact mi lórí WhatsApp, instead kó contact mi ibẹ̀ ló continue láti máa sọ oríṣiríṣi nǹkan tó wùn ẹ́ lẹ́nu ẹ̀ ló continue láti máa sọ sí. Ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé èmi pẹ̀lú ẹ̀ a kì í ṣe ẹgbẹ́, a kì í ṣe irọ́ rárá. Àbíwọ náà kọ́ nìyẹn. Àbíwọ náà kọ́ nìyẹn. Lagos State, I'm not talking about any other state, but Lagos State don't joke, they don't take landed property for granted. You cannot cheat anybody when it comes to landed property or housing or anything. Lagos State government will never, they don't. Many of you, ẹ gbé photo Sanwó-Olú, ẹ gbé sẹ́gbẹ̀ tí gbogbo àwọn ilé tó fọ́, ẹ pariwo kí Sanwó-Olú wá gbà yín o, kí Sanwó-Olú wá gbà yín o, kí Sanwó-Olú ṣe kinní kan to help you láti arrest Ọba Taiwo Olulambe. You are all just wasting your time and your strength and your saliva and money on your wicked lawyers. If you don't stop, many of you will end up behind bars. Mo ṣe ìwádìí ní fínífíní kó má bàa dàbí ẹni pé nítòótọ́ bàbá mi ló jẹ́. Bàbá mi ni kábíyèsí. Ọmọ bàbá mi ni Ògbóàtọ́. Orúkọ la Ọba Aládé kábíyèsí o. A ti jọ sọ̀rọ̀ kọjá láàárọ̀ yìí. Èmi ò kíkí gbá kan bọ̀ kan nú. Mi ní sọ pé torí pé o jẹ́ bí mi kí n jẹ́ kó hùwà kan. Ẹ lọ sórí YouTube mi. Ẹ lọ wò gbà tí mò ń gbé fún Ọ̀sọ́lọ̀ Kàbírù. Lórí kíni? Lórí pé àwọn ọmọ ìlú lásán, àwọn ọmọ ìlú Àwórì ẹgbẹ́ tí kò jẹ́ kí wọ́n rọ́wọ́ mú. I gave it to him. Mo bá kẹsẹ̀ bukọ bọ́nú ṣòkòtò kan náà ni. Mo make sure pé gbogbo ọmọ Ìsọlọ̀ lọ ní liberty. Lórí ọ̀rọ̀ yìí, mo fa Tinubu mọ́ kó tó di pé wọ́n di president. Mo fa Wàsíù Àyìndé mọ́. Bẹ́ẹ̀ ni. Ọmọ tó rán níṣẹ́ ogun lèmi, èmi náà dẹ̀kọ́, ẹni tó ń gbénú mi ni. Ọmọ Tádé ṣe ni mò ń jẹ́, ìrìn àjò tá mú mi wá ṣe ni pé láti tún nǹkan ṣe. Tẹ́ ẹ bá ṣọ́ra, ọ̀pọ̀ nínú yín máa lọ sí tìmọ́lé pẹ̀lú gbogbo ariwo tẹ́ ń pa. Kóòtù tẹ́ lọ tẹ́ ṣe dé, kí ni nǹkan tẹ́ mú bọ̀ ń bẹ. But let me tell you, if you build a house or company on any land, you know not the original owner, and the judgment is against you, the only thing you can do is to reach out of court. You make out of court settlements, which is exactly what I've been trying to tell you people. But you refuse. Rí pé mi ò delete comment kankan. Mo kàn èyí tó bá yẹ kí n rán sí ìyá ẹ̀ mo rán sí ìyá ẹ̀. Èyí tó yẹ kí n rán sáǹtì àgbà mo rán sáǹtì àgbà. But you, ọkùnrin ni mo pè é tẹ́lẹ̀, but I click on your name because of 2 or 3 comments you made. Mo ní okay, it seems I can reason with you. But nígbà tó máa jáde lánàá ṣó tún mọ nǹkan tó tún wá kọ sórí kinní ni. Ọmọ gbogbo yín ẹ máa jẹ pásàyà. Gbogbo nǹkan tẹ́ ń pariwo lé lórí. You ought to just do what? Out of court settlement. Àbí nǹkan tí mo bá bàbá sọ lórí láì kọ́ nìyẹn lọ́jọ́ yẹn náà ń bí báyìí.
tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú mi, tẹ́ nítorí pé mo ti gbowó ni, mo ti ṣe kinní kan ni, mo ti ṣe kinní kan ni, tó ní kálukú ẹ̀yin ọmọ oníyọ̀rọ̀ lẹ́nu, ẹ̀yin oníyọ̀rọ̀ tí ó jẹ́ pé àbígbẹ̀yìn mi tẹ́ bá máa jù lọ bóyá ọdún kan bóyá ọdún méjì. Mi ò bẹ̀rẹ̀ ọmọ bíbí lọ́mọ ọdún 9 o, mo tọ́ ọmọ ọdún 10 kí n tó bẹ̀rẹ̀ sí ní bímọ. Ṣó yé yín bẹ́yẹn? But don't be surprised if you later come to realize that ọ̀pọ̀ nínú ẹ̀yin tẹ́jọ wà nínú community yẹn, wọ́n ti reach out sí palace for a peace talk on how Kabiyesi can help them not to lose everything they've invested in or on. Ẹ má wà surprise. Gbogbo yín lẹ́jọ́ sọ pé gbogbo yín ní community tẹ́jọ́ ṣe kíní, but Ọmọ́tádé ṣe Olúwatóyìn Ẹfúnṣayọ̀, mo sọ fún yín pé ọ̀pọ̀ nínú àwọn tẹ́jọ́ ń pariwo tẹ́jọ́ ṣe gbagbagbagbagbà wọ́n ti reach out. Lẹ́ni ẹni èjì gbogbo yín lẹ́jọ́ ń jáde lẹ́jọ́ ń pariwo. Ìyá arúgbó tẹ́ lọ mú jáde, àánú ìyá yẹn ṣe mí, ìyá yẹn ti fi ọjọ́ alẹ́ irun funfun orí ẹ̀ ó ti lọ fi ṣẹ̀sìn gbajúmọ̀. Mind you, your present lawyer or lawyers, they are doing nothing but to rip you off. He, she, or they together, they are your best enemy. They are operating an illegal practice, as they should have known and explain what the Lord says in Lagos State about landed property. He, she, or they should have explained to Koronye, wọ́n ní kẹ́ má worry. Ẹ má worry, ẹ ṣá máa kówó wá. Ẹ má owó tẹ́ yẹ kẹ́ lọ máa kójọ, kẹ́ lọ máa fi ṣe nǹkan. Kẹ́ lọ máa fi wá bí pàjáwìrì. Mo ń retí o, Olúbùnmi bóyá o dẹ̀ kọ́ di toro like láti máa kọ nǹkan tó gùn. Mo ń retí láti ka nǹkan tó fẹ́ ní sọ fún mi ńsìn. Èébú tó bá tún ní kó tún fún mi o. Ọ̀rọ̀ àlùfàṣà tó bá ní lẹ́nu tún gbé wá fún mi lénìí. Ṣóyé. Àwọn lọ́yà yín, èmi lèmi sọ fún yín pé wọ́n kàn ń gba yín ni. Wọ́n kàn ń gba owó ni. They are illegal lawyers. Or lawyer, mi mọye tẹ́jọ ní, torí ẹ pọ̀ ní community yín, ẹ dẹ̀ gbà wọ́n lóríṣiríṣi. Àwọn counselors yín, àwọn advisor yín tí wọ́n counsel yín wípé kẹ́ má worry. Ẹ má worry, a máa gba gbogbo ẹ̀ fún yín ni. Wọ́n kàn ń gbowó lọ́wọ́ yín ni. Wọ́n kàn ń gbé ọ̀fun yín sókè, wọ́n kàn ń gbé ìmísí yín sókè ni. Torí wọ́n ti mọ̀ wípé ẹ ti fail, ṣùgbọ́n nǹkan tí kò dẹ̀ dáa nìyẹn. Wọ́n kàn ń gbowó lọ́wọ́ yín. Ẹlòmíì, ó ti fi orí burúkú nítorí nǹkan tó fẹ́ jẹ, ó ti fi bà iṣẹ́ tó yàn láàyò, ó ti fi bàjẹ́. Òun náà ló wà ní Nàìjíríà, ló jẹ́ kí Nàìjíríà kú rí bó ṣe rí. Ṣùgbọ́n tó bá tọrọ bá ti di ọ̀rọ̀ ìjọba, yálà rent ilé ni o, yálà ora ilẹ̀ ni o, lórí tẹ́lẹ̀ rárá ora ilé sórí ilẹ̀ tó o mọ kíní ẹ̀, tó bá ti di yam pepper scatter, má jẹ́ kí lọ́yà kankan tiẹ̀ gbọ̀ngbọ̀n. Ẹni tó ní judgment lẹ máa ṣe kíni, lẹ máa rọra lọ bá. Olówó mi, bàbá, màámi, ẹ ní sórí burúkú ẹjọ́. Ẹ ṣàjẹ́ ká rọra ṣe kíní yìí tù. Tẹ́ bá ń gba lọ́yà máa gba yín, wọ́n máa gba owó yín ni. Awikonko, ṣó ti ní kẹ́nìkan nínú yín kó kẹ́rù yín wá, àbí kíkan nínú àwọn àbúrò yín, àbẹ́ ìgan fúnra yín, àbí ìyá yín tẹ́sọ pé wọ́n gbalé lórí wọn, kọ́kọ́ wá sí ilé òun. Ẹ kàn sanwó fún dànù ni. Sàárà yọ sí gbogbo yín. As long as the name on the receipt is different from that on the judgment document, ẹ̀bẹ̀ ló kù. And you guys are not ready. Mo wá gbà aládùúrà fún yín pé Ọlọ́run ní jẹ́ kẹ́ gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ yìí. Torí bí mi ṣe máa ń ṣe tèmi nìyẹn.
tí n bá ti gbàyànjú tí n bá ti gbìyànjú tí n bá ti ṣe lọ́tún tí n bá ṣe lẹ́sẹ̀ bá pé bẹ́ẹ̀ kọ́ tí màá ná lọ́wọ́n ọba ò ní jẹ́ kẹ́ tètè gbọ́ nǹkan tí mò ń sọ yìí kẹ́ bá lè ṣorí burúkú délẹ̀. Ara àwọn tẹ́jọ́ ń jà tẹ́jọ́ ń pariwo tẹ́jọ́ ń fẹ̀ fún tẹ́jọ́ ń ṣe mítì ní community wọ́n ti ń lọ bá kábíyèsí lẹ́yìn o. Wọ́n ti ń lọ bá kábíyèsí lẹ́yìn o. Èmi ni mo pa nírọ́ fún yín. Ìgbẹ́ tó wà létí ọ̀nà ta ló yà ta ló máa jáde fún yín. Àwọn ò ní gbà pé gbogbo yín lọ sórí burúkú papọ̀. Wọ́n ti ń lọ lẹ́yìn. Wọ́n ti ń yan ẹlẹ́bẹ̀. Wọ́n ti ń pa àwọn olórí ẹbí wọn. Wọ́n ti ń pe àwọn ọ̀rẹ́ tó lè jẹ́ pé wọ́n máa tún jọ̀rẹ́ tó máa mọ kábíyèsí àbẹ́nìkan ṣá. Ṣùgbọ́n gbogbo orúkọ tẹ́ ti wá pé bàbá tèmi yìí ńkọ́. Orúkọ tí ìyá àti bàbá ẹ̀ tí ò sọ. Orúkọ tí mọ̀lẹ́bí ò sọ. Tí gbogbo yín tẹ́ wá gbé jáde yìí ńkọ́. Ọ̀rọ̀ ò ní tán. Oní nǹkan ò ní gbẹ̀san. Báwo la ṣe fẹ́ ṣe? Ọ̀rọ̀ ló ti dójú agbá mi yìí o. Ọ̀rọ̀ yìí ti wá di ọmọ sósì ní lẹ́nu ó buyọ̀ sí. Ìsóní kò ṣe é pọ́nlá, iyọ̀dẹ̀ ní kò ṣe é tú dànù. Ọba rán ni níṣẹ́, odò ọba kún. Iṣẹ́ ọba kò ṣe é má jẹ́, odò ọba kẹ̀dẹ̀rẹ̀ kò ṣe é rọ́lù. Ẹ lè jẹ lọ. Kẹ́ ẹ pé gbogbo TV stations all over the world. Kẹ́ ní kàn wá gbé. Ẹ lè jẹ lọ, ẹ ti jẹ̀bi. Ẹ ra lẹ̀ lọ́wọ́ ẹnìkan. Awikonko, abẹ́fẹ́ òkín. Wàá jẹ sọ́kọ́bà bíi sí ìyà lọ́wọ́ Àwórì. Fún nǹkan tí wọ́n sọ yẹn, torí gbogbo Àwórì pátápátá ló kó papọ̀. Pẹ̀lẹ́ mi gan tí mo wà ń bí báyìí, yes, we are friends. We used to be friends, but we are no more friends. Hence, tó ti lè jáde síta. Tó ti lè ṣe kíni. Tó ti lè kó gbogbo àwọn bàbá ńlá mi papọ̀. Tó ní tá bá ti kalẹ̀ tán. Wọ́n á fowó dóbò, wọ́n á fowó kọ́bìnrin, wọ́n á fowó mọtí. Wọ́n á wá gbà tó owó bá ti tán lápò wọn. Wọ́n á wá lọ sí ọ̀dọ̀ àwọn ni tán ti talẹ̀ fún. Wọ́n á lọ jálẹ̀ gbà wọ́n ní kan lọ kówó wa. Ìkọ̀kan náà ló tún sì ń tẹnu mọ́ ẹ̀. Ó yá, continue láti máa lọ́jà. Should you lose your parents? In what sense are you losing your parents? Lórí ẹ̀bi. Lórí ẹ̀bi. Ìtorí pé ẹ ń sọ̀rọ̀ pé àwọn òbí yìí kankan ni mo ṣe jáde. Kábíyèsí gan ò mọ̀ pé mo fẹ́ jáde. Elédùmarè. Olújọ mímọ́ tí mò ń forí balẹ̀ fún ó bọ́ sọ́rọ̀ yìí. Mi ò sọ fún kábíyèsí pé nǹkan tí mo gbọ́ ni mo ṣe decide láti jáde. Mo ti palẹ̀ mọ́ gbogbo nǹkan tí mo máa ṣe. Torí lẹ́yìn ìgbà tá a ṣe gbogbo yín mo wá lọ sórí wọ́ọ̀lù yín mo lọ oríṣiríṣi fídíò. Mo crop gbogbo ẹ̀ pátá àti fídíò àti pictures gbogbo ẹ̀ ni mo crop. I'm getting you, my darling. Tẹ́ bá fẹ́ fohùn ẹ̀rọ ṣe kinní yìí. Èmi ti bá àwọn ẹbí tèmi sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo ti bá kábíyèsí sọ̀rọ̀. Mo ti bá gbogbo wọn sọ̀rọ̀. Àwọn ẹbí lórí ìjókòó. Ṣùgbọ́n I'm not going to reveal anything to any of you on the social media. I sent you a message. I sent you my number that you should contact me. But you didn't. Tó o bá fẹ́, bí o sọ Ọlọ́run bá ò ní jẹ́ o ní lùsí yẹ́ o ní lùsí bàbá o láṣẹ Èdùmàrè nínú ìrònú o. Ṣùgbọ́n for them to have peace, you have to calm down. Sori bí mo ṣe wà yìí, I'm a one woman mopo, one woman battalion.
mi ò kì bá wọn gang fight o lè rí mi lórí fracas pé a jọ ń fà á ń fà torí pé kí ni àwọn ẹbí mi sọ fún mi ni ẹ̀ẹ̀kan ṣo tí mo bá Esaboad yìí náà ni nítorí pé kó dẹ̀ kí ni wọ́n ní yìí náà ló ṣe lálákọ̀ọ́kọ́ tó fàjà wa méjèèjì torí pé mo dẹ̀ dá lóhùn àwọn ẹbí shut down page mi gbogbo nǹkan tó jẹ́ ọ̀rọ̀ Facebook wọ́n shut it down I'm talking of years ago mo ń láti ṣèwé fún ẹbí torí èmi lórúkọ mo lórúkọ mo dẹ̀ nídìílé tí ò gbọdọ̀ bàjẹ́ lọ bèrè Ọbátúlá ìdílé onígbàkúlé níṣẹ̀rí ọlọ́fin mo lé ìṣẹ̀rí ilé níbi tí gbogbo Àwórì ti pé káàkiri àgbáláyé ibẹ̀ ni mo ti jáde ọba ni mí ọmọ ọba ni mí ìyá ọba ni mí well, it's under one of your comments. +32488259707. +32488259707. +32488259707. Àìmọye àwọn tẹ́ sọ pé ẹjọ́ ń jàjà yìí bí tàánú yìí ti ń ṣe mí nìyẹn èyí tẹ́ ń wá síbi tẹ́ wá ń pariwo tẹ́ ń bú mi tẹ́ ní mo gbowó lọ́wọ́ ẹnìkan ni kábíyèsí wọn alálẹ̀ tí gbogbo wa tájọ máa wọlé sùn wọn ò mọ̀ pé mo fẹ́ ṣe prógráàmù yìí mo ní what mi ò tiẹ̀ mọ̀ pé àwọn ará àta ni mo kọ́kọ́ rò pé bóyá kéèsì yẹn máa dàbí kéèsì ọsọ́lọ̀ ni kéèsì ọsọ́lọ̀ mo bá fà tó jẹ́ pé ẹjọ́ ẹ jẹ́ kí n súré gbé kọ́ọ̀lù yìí network ti cut ó ti hang Nigerian network kọ́ bá wa ṣe nǹkan kan sí o because this is not normal lọ́tà Baba Joshua Baba Joshua o ẹ wò èmi ò gbọ́ yín tẹ́ bá ń gbọ́ mi o mi ò gbọ́ yín o mo wà lórí live o ẹ fún mi ní 30 minutes máa ṣe tán mo bá ṣe tán máa pè yín mi ò gbọ́ yín o wọ́n ti gbọ́ nǹkan tí mo sọ Nàìjíríà àbò ní bàbá ó ní ọlọ́ni tí lọ wéèsì owó wọn sórí kínní this way. I'm trying to be a mediator on how everybody can win something. You win half, you lose half, but not to lose everything. Yo, iṣẹ́ ìránṣẹ́ lèmi ṣe. I'm a lady evangelist. Show you, I'm not pé mo wá sórí Facebook, mo wá ṣe kíní. Kan yo tí mo jà tí gbogbo family talk close on report to me fún Facebook ni. Nígbà tí mo máa gba account mi padà. Tó máa ní kí wọ́n máa fún mi láyè pé kí n lọ ṣe padà. Títí kan yàwó lé ni mo ṣe promise fún pé mi ò ní jà lórí Facebook, mi ní bẹ́ẹ̀ ni kankan ní táwọn sí mi. Iṣẹ́ ìránṣẹ́ ni mo kàn máa ṣe lọ. Ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀rọ̀ ọmọ Àwórì ni wọ́n fún mi láyè tiyẹn. Ṣùgbọ́n débi pé àwọn ẹni tí ò àwọn non-entity kan wọ́n á máa bú ìyá mi, wọ́n á máa bú bàbá mi bó ṣe fi ìgbésí ayé àwọn òbí wọn bó ṣe fi run yín lórí pákó. No, you will not see me do that. Ọ̀pọ̀ nínú ẹ̀yin tẹ́jọ wà nínú community yẹn wọ́n ti lọ bá kábíyèsí lábẹ́lẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo kìíní yóò gbọ́dọ̀ lọ báyìí kí la máa ṣe. Àwọn lọ́ọ̀yà tẹ́ lọ ń gbà wọ́n kàn gba owó lọ́wọ́ yín Ọlọ́run á dẹ̀ dá fún wọn because wọ́n mọ̀ nǹkan the outcome of the court they all know. I'm not here to support any evil. Tẹ́ kábíyèsí ló ṣẹ̀yìn mo ṣe máa fún wọn ni máa fún wọn jẹ ní hóhà. Wọ́n bá dẹ̀ pè mí sí inú ilé báyìí ni bàbá ṣe fún àwọn aráàlú. Wọn ò dẹ̀ lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. Tí bá máa wá sọ pé mo ti bá wọn sọ o wọ́n dẹ̀ ti agree mo ṣe máa wá sí life náà ni.
tí mo máa wá sọ ṣùgbọ́n ẹ fún mi láyè. Tẹ́ bá lọ sí kóòtù ẹ kàn lọ wéèsì owó ni o. Lọ́yà yín kàn gbowó lọ́wọ́ yín dànù lásán ni. Olórí burúkú dẹni tó ń tẹ́ pè ní lọ́yà yín. He or she knows the truth behind it. Ó mọ̀ bí tẹ́ lè win ni, ó dẹ̀ mọ̀ bí tẹ́ ó mọ̀ pé lórí kéèsì yìí zero ni. Gbogbo ariwo tó ní ká gbogbo ẹ̀yin blogger tẹ́ rò pé ti rí nǹkan tó ń trend. Gbogbo yín pátápátá. Gbogbo yín, most of you ni mo mọ link yín tẹ́ dẹ̀ máa ń wá sórí kíní mi. Ẹ máa wádìí nǹkan. Not nítorí pé ẹnìkan ti gbé sórí social media, ìwọ náà pick ẹ láti bẹ̀. How many times lẹ máa rí mi tí mo máa gbé nǹkan tẹ́nìkan sọ lọ́wọ́ tó ń trend lọ́wọ́ tẹ́ máa rí lórí kíní, tẹ́ máa rí lórí page mi. I always investigate. I always ask questions. Ọlọ́run ọba abámi ṣàánú mọ́mì ẹ àti dádì ẹ àti gbogbo yín pátápátá. Ààyè ògbà nínú ògbà. Ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀ yìí, he's such a calm person. Ẹni tí gbogbo yín tẹ́ ẹ label as a bad person yìí. He's not ọmọ ojú ọ̀rọ̀ láre. He's not ẹnìkan sọ kábíyèsí kan ní Ọba Rilwan kò sí la jurisdiction kọlẹ̀lẹ̀ wa. Ṣẹ́yìn mọ jurisdiction Àwórì ìdẹ́ bọ́ bá ṣe pé nǹkan wà ní. Be careful. Tó bá Àwórì kan jà gbogbo Àwórì ló máa dìde sí ẹ. It's better kó tètè ya lọ make peace. Àgàgà tá bá rí pé orí ọ̀tọ̀ la wà. Ẹ ti bàtà ẹ ti borúkọ ẹni yìí ẹ ti sọ̀rọ̀ tí ò dá síta jù. Ẹ ti sọ̀rọ̀ tí ò dá síta jù. Look at that Esaboad kúrọ̀kúrọ̀ tó ń sọ pé Ọba Rilwan ò lè. Kí ló jí lọ́wọ́ ẹ̀? Lẹ́yìn ìgbà ó ṣẹ̀ wá sọ pé kán máa bá òun bẹ̀. Òun máa send àwọn kúrò òun kán wá wo kànga tó sọ pé wọ́n kó èèyàn sí, kán wá wo gbogbo surrounding ibẹ̀ to know the man himself. Kò sí nǹkan tá à ń jẹ tí kì í tán àfọlá Ọlọ́run. Ẹ jẹ́ ká máa fi pẹ̀lẹ́ kùtù ṣe nǹkan. Tẹ́ bá fẹ́ lọ ra ilé tó ti kọ́ sórí ilẹ̀, mò ń sọ fún yín. Ẹ make sure pé ẹ mẹni tó nílẹ̀. Ẹ mọ ibi tílẹ̀ yẹn gangan tó ti ń bọ̀. Kẹ́ tó ṣe lọ ra ilé tó kọ́ sórí ẹ̀. Torí tó bá tí ọ̀rọ̀ ilé yẹn bá di wàhálà. Ọlọ́run má jẹ́ ká ṣòwò àṣedànù. Ṣebí tara mi ni mo fi ṣe sample yìí. Mo ra ilẹ̀ acres and acres and acres. I'm talking. Oh my shit. Mo dẹ̀ gbé fún yàn. Àti ẹ̀ lè trace ibẹ̀. Torí pé kí ni? Nígbà yẹn igbó ni. Tó jẹ́ pé wọ́n kàn máa ń mú street kan já sí street kan já sí inú igbó tó máa sọ pé àdúgbò báyìí ló wà. Àtàdúgbò at everything. Wọ́n ti change ẹ̀. Bàbá ti mú gbogbo ilẹ̀ ó ti ta ó ti pín fáwọn ọmọ ẹ̀. A lè sọ pé bí báyìí ni. I'm talking of acres of lands. Tí kìí ṣe pé mo rà sílùú bàbá mi. Àbí mo rà sílé Àwórì. Mi rà sílé Àwórì. So anything ló máa ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ilé. Mo fẹ́ kọ́lé. It's good to kọ́lé. Àní kọ́lé dáràn. Àní ralẹ̀ dáràn. Ẹ make sure wípé ẹ mọ kúlẹ̀kúlẹ̀ ilẹ̀. Àwọn táwọn parents yìí lọ ralẹ̀ lọ́wọ́ ẹ̀. Àwọn sọmọdẹrú ni wọ́n. Ẹ̀gbọ́n sẹ́rúdọmọ, excuse me, sẹ́rúdọmọ ni wọ́n. Báwọn bàbá wa Àwórì ṣe máa ń ṣe nìyẹn. A ní ìwọ ọtí mi sì mi ọjọ́ ti pẹ́, ọtí wà pẹ̀lú mi ọjọ́ ti pẹ́, ó yá lọ mú bẹ̀ yẹn kó máa lọ dáko, kó máa mójútó bẹ̀ tásìkò bá tó, ó máa fà lọ ní rẹpẹtẹ. Báwọn bàbá la tèmi wọ́n ṣe nìyẹn títí dèní. Òun ló yẹ pé tẹ́ bá ra ilẹ̀ lọ́wọ́ èèyàn kan
pàápàá tó bá jẹ́ pé ilẹ̀ Àwórì ẹ wò fínífíní. Ẹ má sọ pé torí pọ́n sọ pé kẹ́ wá rà lẹ bá rà lẹ bá ṣe kinní kan. Àwọn sọdúndọmọ ló pọ̀ nínú Àwórì o. Àwọn ẹlòmíì gan ti ń kílèmù pé àwọn ní ẹ̀tọ́ sórí àpèrè láwọn ọmọ ẹrú. Ọlọ́run ló dá. Ọlọ́run tó dára bí eléyìí ló dára bí aláṣọ ẹ ní mo sọ pé báwọn kan lẹ́rú. Bẹ́ẹ̀ ni bó ṣe wà láti tẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀ ló gbé àlésì tí ó dẹ̀ máa rí títí ayérayé àìnípẹ̀kun àmì. Ìyá wa Sarah ṣìbẹ̀rú ló kọ́kọ́ bímọ fọ́pẹ̀ ṣùgbọ́n ló ní kó wọlé tẹrú lọ. So ẹ má sọ pé mò ń pẹ́ nìkankan lẹ́rú bó ṣe wà nìyẹn. Ìtorí pé àwa Àwórì a máa ní pé ọ̀nà ló jìn ẹrú ní bàbá nínú ilé bàbá tèmi. Ìgbà míì gan àwọn ọmọ onílé gan àníráyè sùn wọ́n ti gba gbogbo yàrá kan. Tẹ́ bá nílé bàbá mi níṣẹ̀rẹ̀ ọlọ́fin lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ yìí ẹ lọ síbẹ̀ yán lẹ máa rí. Àwọn agan tájọ́ ọmọ onílé a máa ń lọ jálé sùn gbà míì. Ọlọ́run sọ pé kíkí ni ilé bàbá gbogbo wájọ ni. Bó ṣe fi tọ́ wa nìyẹn. Wọ́n ṣe fi tọ́ wa nìyẹn. Ṣé rí ilẹ̀ tẹ́yìn sọ pé ẹ̀yin rà lọ́wọ́ ẹnìkan yẹn. Sẹ́rúdọmọ ni ẹ ralẹ̀ ní àwọn gbogbo community yẹn ralẹ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní pé kán máa lọ mójútó ni. Wọ́n yàn fún wọn ni. Àwọn dẹ̀ gbélẹ̀, wọ́n dẹ̀ ta, wọ́n ṣe kí ni? Wọ́n gbọ́fẹ́ lọ. Ẹ̀yin wá sọ pé kábíyèsí àná ni, kábíyèsí ìjẹta ni. Tó ẹ kábíyèsí àná yẹn ló wá sọ pé ó yá. Ó yá gbogbo yín ó yá ẹ lọ mú apá báyìí. Ìwọ náà ó ti sèmi tó ìwọ àtàwọn ọmọ àti kinní kan ẹ lọ mú bẹ̀ yẹn kó kọ́lé síbẹ̀ kó máa mójútó lẹ̀ yẹn fún mi. Wọ́n ṣe máa sọ bàbá wa ṣe máa ní kó máa mójútó lẹ̀ yẹn fún mi. Ìwọ lọ mú kó mú ìtó máa lò nínú ẹ̀ kó wá máa mójútó ìtókù. Àìmọye ilẹ̀ Àwórì tó wà lọ́wọ́ non-entities. Àlùbáàmù mi rè fún gbogbo yín. My honest and simple advice. Mi mọ̀ bẹ́ ṣe máa ṣe o. Gbogbo àwọn tẹ́ ti sọ fún tẹ́ ti lọ pè lóríṣiríṣi tẹ́ ti label Oyilakimi Tayelolu. Ẹ lọ wá bẹ́ ṣe kọ́kọ́ máa yí ọ̀rọ̀ padà. Pé kò yé yín ní tẹ́ẹ̀tẹ́lẹ̀ torí ibi tẹ́nu dé ẹsẹ̀ ò débẹ̀ gbogbo àwọn oníròyìn ni bàbá náà ti wá pè sí tí gbogbo wọn náà ti fọ́nká sí orí kinní tó ní kálukú náà ti ń kọ́ jáde síta gbogbo yín gbogbo àwọn ìyá àwọn màmá tó wọṣọ blue tó ní yé ilé ọkọ àwọn ẹgbà àwọn ará Nàìjíríà ẹ ṣe kinní kan ìyá yẹn ṣe ẹ̀sìn gbajúmọ̀. Ẹ ṣé ìyá mi mo dúpẹ́ o àti bàbá mi bóyá bàbá mi dẹ̀ ní bóyá ìyá mi nìyí àkàngbà Yẹ́misí Àkànjì olóko ọkùnrin àtobìnrin ló ń jẹ́ Yẹ́misí ẹ ṣé mo dúpẹ́. Àwọn ilẹ̀ tó wà níta nílé Àwórì ẹ ṣọ́ra nítorí pé Sẹ́rúdọmọ àwọn ọmọ wọn táwọn ọmọ wọn náà bá dàgbà èyí tí gbà tí bàbá wọn bá sọ fún wọn pé olómi ló ní o àwọn á rò pé bàbá wọn ló ní àwọn náà wá ṣe kí ni wọ́n á gàbálé wọ́n á láwọn ti di ẹbí wọ́n á láwọn náà ti dolórí ẹbí ilẹ̀ yẹn wọ́n á wá máa tà á. Kò wá sílẹ̀ kankan tọmọ Àwórì ní táwọn bàbá ńlá wa tí wọn ò fi ìwé ẹ̀ sílẹ̀ o bó pẹ́ bóyá wọ́n á tún lè kàn o ẹ ṣọ́ra o. Gbogbo bí tẹ́ bá ti bá Àwórì pàdé tó bá sọ pé Àwórì lọ́ba abẹ ẹ lọ bèrè lọ́wọ́ olójú ọba ìlú yẹn kẹ́ tó gbà o. Mo mọ àwọn bàbá mi o mo mọ bàbá ńlá bàbá mi o mo mọ bàbá ńlá ọkùnrin máa pọ̀pọ̀ bàbá ńlá bàbá mi mo mọ o. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ọ̀rọ̀ díẹ̀
ó tó fọmọlúwàbí tọ́rọ̀ bá pọ̀ jù afẹ́fẹ́ ló ń gbé lọ afẹ́fẹ́ ò ní gbé ọ̀rọ̀ èmi àti yín kò ní gbé lọ káàgé màá fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ ọ̀rọ̀ kékeré tí mo sọ yìí ẹ mú ro lọ́tùn ẹrù lósì ẹ lọ ṣàtúnṣe ìbanilórúkọ jẹ́ èyí tí pọ̀ jù ṣẹ́yìn náà lè gbà èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Ewùsì ọmọ Tádéṣe Ẹfúnṣayọ̀ ọmọ Sábìtù Ajílàrán ẹrùn òjèwé olóbùtú jẹ Ọbátúlá ìdílé onígbàkulé láti ṣẹ̀rẹ̀ ọlọ́fin mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni àní ṣàṣedànù àní tẹ́ àní tí àní daṣọ òṣìbúra àní náwó sínú ajáde àpẹẹrẹ mo kì í tọ́látọ́lá gbogbo ọkàn tó gbọgbẹ́ Elédùmarè abámitù gbogbo wa lọ́kàn abámitù wa lára. It's a heavy loss, I know. It's a heavy thing, I know. But tọ́rọ̀ bá dẹ̀ ti di báyìí tùbí ìnùbí là ń ṣe gbogbo nǹkan kan lè yàn gbé lọ sí kóòtù torí àkí di kóòtù dé kádọ̀ rẹ̀ àkí di kóòtù dé káfù amọ́ aṣọ rẹ̀ àlè ìṣọ̀rẹ́ o ọ̀rẹ́ ti já o ibi táwọn dé ẹsẹ̀ ò débẹ̀ àgógó ẹnu ìná ipa mi ẹnu máa tún mi ṣe ni nítorí pé ẹnu lẹyẹ ẹdìyẹ ẹyẹ ni ló fi ń tún ẹyìn ẹ ṣe èmi ọmọ Tádéṣe mi ní jóyè ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnu ara ẹ̀ tù gbogbo yín pátápátá tí ọ̀rọ̀ yìí kàn lọ́kùnrin lóbìnrin lárúgbó lómidan Ọlọ́run ọba nìkan ló lè bá mi tù yín lọ́kàn pẹ̀lú gbogbo nǹkan tí mo dẹ̀ ti bá àwọn bàbá mi sọ láàárọ̀ yìí. He's not that kind of a person. Mo ṣe ń bá àwọn olórí ẹbí náà sọ̀rọ̀ lọ́wọ́ because mo mọ bí nǹkan ṣe rí mo mọ bí ta ṣe rí mo mọ bí Nàìjíríà ṣe dancing. Àwọn ilẹ̀ tẹ́ra tẹ́tí wà ń bẹ̀ for years and years ẹ̀yin náà wo ọdún tí kéèsì yìí ti ń lọ tó bá yẹ pé ti ṣe ní tùbí ìnùbí onídìyà ń pẹpẹ scatter. Mo rí iná ó tún di ní kòpẹ́kòpẹ́ ire o ire kàkà ire kàbìtì gbogbo àtọ̀ gbogbo wa o.